ونصح الأمة وتركنا على محجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها أحد إلا هالك. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، فإن كل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. Akira wa káàbọ̀ sí orí ètò yìí ni ètò Fahmu Salafi Salih, eléyìí tí a ti máa ń pàdé àwọn Fadilatul Imam Sheikh Bashir bin Abdul Ghani Abu Fatima Ofiaran hafidhahullah wa ra'ah. Wọ́n ti wà níkàlẹ̀ láti tún máa dá wa lẹ́kọ̀ọ́ nípa àlámọ̀rí eléyìí tí ó pàtàkì, eléyìí tó ní ṣe pẹ̀lú kọ́dàr tí mùsùlùmí gbọdọ̀ gbà ní tí ń jẹ́ àyànmọ́ nínú àwọn orígun ìmánì mẹ́fà, eléyìí tó jẹ́ pé bí èèyàn bá ti ṣàfẹ́kù ìkànnú ẹ̀ kò lè jẹ́ mùmínì láíláí. Tàbí Allah subhanahu wa ta'ala kó mọ́ ṣàì sí ẹnìkọ̀ọ̀kan wa ní mùmínì òdodo. Falyatafaddal mashkura ma'jura. Alhamdulillah wassalatu wassalam ala rasulillahi amma ba'd. Adúpẹ́ fún ọba àlékè Allah subhanahu wa ta'ala. Alhamdulillah. Àìsùn tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, àtàwọn ará ilé rẹ̀ àtàwọn tó bá tún tẹ̀lé orípa rẹ̀ tí ó fi di ọjọ́ ẹ̀san. Kọba àlékè Allah subhanahu wa ta'ala kó ka àwa náà kún inú àwọn ẹni rẹ̀. Àmín. Tán bá lẹ́ni rẹ̀ lẹ́ni tó jẹ́ pé ó ń tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́ọ̀bà àti súnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, kìí ṣẹni rẹ̀ tọ̀dọ̀ Yorùbá. Torí pé ní lọ́dọ̀ Yorùbá ọ̀tọ̀ ni tá a mọ̀ sí, àmọ́ nínú ẹ̀sìn tó jẹ́ pé ńlá fi jíṣẹ́ lọ́la, kálukú á mọ̀ pé ńjọ́kanjọ́kan á fi ibi tá a wà ìkàlẹ́lẹ̀. Títàn òde bá wa. Ibi tá a wà ń lọ ní tá a fi jíṣẹ́ ń bẹ̀, ní tí wọ́n bí alérè náà ni ẹ̀sìn. Ẹ̀sìn wá ní ẹni tí ń jẹ́ ni rí ń bẹ̀ náà ni pé ká ń bẹ lọ́nkọ́ lọ́ba kó dá àpapọ̀ mọ́ bẹ̀, kò sí abẹ́. Na téèyàn bá wo òní nì nílùú wa tá a wà yìí nì, èyí ò rí pé bóyá bíi pé gbogbo àfa ọ̀fà wọn lọ sí umura, wọn lọ umura, wọn ò sí nílé. Kí ló fà á? Ó ní pé ẹ rí i pé gbogbo ẹ dákẹ́ lọ sí ó dákẹ́ wẹ́ẹ̀, ìgbà pé èèyàn tán lù, àbí ìgbà pé bóyá ogun kan ya wọ̀lú, àbí ìgbà pé bóyá fìtínà kan ó dé tí kálukú wá déjú mọ́lé. À ń pera ní mùsùlùmí, à ń pera ní mùmìnì, ǹjẹ́ ṣé ọ̀rọ̀ Ọlọ́run là á tẹ̀lé ni àbí ọ̀rọ̀ n tó fọ́n ká lásán? Tá a bá l'environment. Tá a kàn bá l'environment wa lásán tí ń là tẹ̀lé ni. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí lọ́rọ̀ kádàrá yìí, tán fi ọjọ́ òní pé bùbù rẹ̀, tán fi ọjọ́ òní wọn òṣùwọ̀n rẹ̀, ọ̀rọ̀ kan tí ẹ pé Ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala má mú wa kó omi ẹ̀sìn yìí. Má kà wá kẹrin tí ẹ pé ó ti dágbére fẹ́sìn, má kà á kùnà wá. Ẹ rí i pé ńgbà fáà bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ àfáà ní orígun rẹ̀ 6 ni. Bí àbá ilé rọ́ọ̀lù kan bẹ̀, mo gbààwẹ̀, mò ń kírun, mò ń ṣe rárá sí ìyá mi, bàbá mi, ọ̀rẹ́ mi, ìyàwó mi, ọmọ mi, kódà mi ò níwà bí mi ò ní gbogbo ẹdún tí a bá ti lè nábú, tó bá ti lè yẹ gẹ́rẹ́ ń bi irú nǹkan yìí tá ń pè ní kọ́dàrú ni, kò sí ń pa fún iwájú ọba Allah subhanahu wa ta'ala. Gbogbo àwọn àfáà wa náà sì náà mà. Àmọ́ táyì lónìí náà ni wípé kálukú wọ́n di Kùránì káàkiri, kálukú wọ́n di láwàní, kálukú wọ́n di fìlà, kálukú wọ́n di jáàbù, kálukú ń di bòrò káàkiri. Aina yadhabuna, níbo náà lọ gan-an? Ṣébi nǹkan tọ́lọ̀ ń pè àsì ni àbí ń táyé pè àsì táwa pè lẹ́sìn? Kódà a sì gbàgbé, ó sì mọ àwàdé pé àfẹ́ ẹ̀ máa ti ń jẹ́ pé àwa ní oṣù Rájàbù wa. Ẹ rí i pé ẹ gbọ́ kìràkìtà Rájàbù abẹ́ ẹ gbọ́ mọ́ ni, ó sì wọlé sín. Kí ló fà á? Òun náà ni pé owó, kò sí nǹkan kan.
kálọ́jọ́ òní kò ní já sówó ni ẹ̀ ní rí ń pa. torí àwọn tí kì í ṣe mùsùlùmí gan gbogbo ọ̀nà owó dè táwa láàárọ̀ lọ́sàn-án ni wàláì wọ́n sí ṣọ́ọ̀bù wọ́n ń tà wọ́n ń rà ẹ wà rí mùsùlùmí wá dúró nílé ìgbà níwà bẹ̀rẹ̀ ọlọ́run ló mẹni tí ń sìn ọlọ́run ṣe kíni ló mẹni tí ń sìn níbi kíni níbi èwo ọjọ́ òní kò sí lákọọ́lẹ̀ kankan tá a gbà wípé bóyá wọn kò kádàrá kankan orí ibú ni oríire ni èèyàn yàrá kú ni ẹ̀mí rí ògùn ni yóò dolówó ni yóò dolòṣì ni àìsàn ní òfìlùgbà ni àlàáfíà ní òfìlú ni àrísìkí ní òfìlú ni àbẹ́yìn tó mọ ránṣẹ́ kiri ni kò sákọọ́lẹ̀ kankan nù kitab wa sunnah kódà kó jẹ́ àwọn àdìsí mọ̀dùn àtù pé bóyá ẹnìkan ló kàn ronú tó sọ pé ànábì sọ àbálọ̀ sọ báyìí ẹ̀ lè bá pàdé pé òní ó jámọ́ kankan nù kádàrá. ìwà nígbàgbọ́ sí nǹkan kan bẹ̀ wípé kádàrá ó yí padà lónìí bá wọlé àná bá ń gbòdàgò 12 báńkà wa bẹ̀rẹ̀ ká ní bọ́mi èèyàn ṣe rí ọlọ́ọ̀fin ń ṣèdájọ́ fún wa ni ẹlòmíì ò yin báńkà tọ́dún èkó lẹ̀ rẹ̀ torí àbí tí sọ́nà kọ́ ni. bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí àgbékalẹ̀ wọn ẹnìkan sọ mi láàrin ní ẹnìkan ní èyí ti bá sọ mi lánàá torí ọ̀la ọjọ́ bẹ̀rẹ̀ kí n fẹ́ fọṣọ ìfẹ́ bí fọṣọ ni àwọn fọṣọ kan náà láyé ẹ̀. ọ̀rọ̀ orí lásán tí ò níbi kankan tá a lè ṣàfihàn. má ṣe pé fọmọ lónìí o. sani ó ṣe pé fọmọ tẹ́lẹ̀. ẹ dákun fa má lu o àtàní ọmọ ìlú ń lùkulù tẹ́lẹ̀ náà tá ń bọ̀ ṣe rẹ̀ a ní ọkọ lẹ́kọ̀ọ́ ní sí lùlù lẹ́kọ̀ọ́ ni. àwọn nǹkan tí ò nítumọ̀ tó jẹ́ sí pé àwa la kan ohun àwọn ọ̀rọ̀ yẹn kalẹ̀ lẹ̀ sẹ́ni tó bá gbá rẹ̀ lónìí nírú ọjọ́ òní sáwa sọ pé yóò sáré tọ́dún èkó àbẹ́ni tí báńdíìtì bá jí gbé lónìí sáwa ni yóò wà lọ́wọ́ báńdíìtì títí. wọ́n máa jí gbé lájẹ́ ẹ má ti jùlẹ̀ wọ́n tó máa jí gbé ìwọ lásán nù. ó dé ẹni tó jẹ́ pé lónìí kò ló ló mu kò ló ní òmù ọdún tí èkó lẹ́nu àbí ẹni tẹ́pọ́ tí ló mu lónìí ọtí ní òmù tí èkó lẹ́ ọdún àbí ẹni tó lọ yàlè àlè ní òyàn tọ́dún èkó lẹ́ àbí àbá àmọ́ táwọn wí máa ní ẹlòmíín bẹ kòró ń jẹjẹ lónìí ṣé ebi ó pa tọ́dún èkó lẹ́ ní àbí wọ́n ti kọ́ kádàrá rẹ̀ báwọn àbọ̀rọ̀ burúkú wà lèèyàn ni. ọ̀rọ̀ tí ò níbi kan tá a lè ṣàfihàn ẹ̀ sí. ló fi jẹ́ wípé àkọọ́lẹ̀ tó wá wà tó ní sọ pé àwọn afáwà lọ sí umura ni wípé kánà ń bẹ́ ń lé ní àwa àṣì ò bá ti bolẹ̀ pé ẹ má ṣe kò sí nǹkan kan tó kàn yín o. umura bíi ti bò. mo ò sí ń lé mo ò sí ń lé lọ́fà lónìí àwọn afọ ò sí ń lé àgbọ̀ ń lé bò. umura Saudi làmọ̀ tó ti máa ń ṣe umura. ní àní mo ò sí ń lé lónìí mo ò sí ń lé tá bá wà lé ní kò ní rí bẹ́ẹ̀ torí wípé ó yẹ kí kálukú kọ́ra wá táàkì gan táàkì ó yẹ ká lè máa bí wọn fà pé dákun tọ́ka inú àlùkùránì ọlọ́run ti ní January 1 àkọ́ àkọlẹ̀ mú wá náà àdìsá nàbí Muhammad tó ti ní àkọ́ ẹ wà gbẹ́ lómi ẹ má ẹ ń tá ṣẹnu ẹ̀sìn pọ̀ kọjá eléyìí ọ̀rọ̀ ìmánì màlẹ̀ yìí ìpìlẹ̀ ẹ̀sìn ẹ fẹ́ kọ́lé ẹlẹ́rìí sí kẹ́rin. ẹ ní wòye sí foundation. kí ni padà ṣẹlẹ̀ sílẹ̀ o. lówó dànù náà. bẹ́ẹ̀ ni náà bẹ́ẹ̀ ni ọ̀dà àfa ńgbẹ̀ bá rí báwọn kí náà fi ń tọ́jú ayé yín ọmọ síra rẹ̀ ṣé òjò fẹ́ lọ ṣe January òjò márùn January ni ṣé ọlọ́run ló ń bá yín kà ní àbí kílẹ̀ yín rẹ̀ máa ń tẹ̀ máa ń kà. ìgbà báyìí rí bí ọdún mélòó kan sí nìsín àwí wọn bọ́ sí January yẹn ṣé ọlọ́run bá yín kà ní àbí òní ń kà àbá àṣe máa ń tà ń ṣe gan-an. oṣù ojú ọ̀run sì ní oṣù kẹsàn-án náà ní àmọ́ Ramadana every ọdọọdún. ó ní wípé kò yí padà. kò yí padà àkọọ́lẹ̀ tó wà lákọọ́lẹ̀ bọ́lọ̀ ń ṣe kádàrá bó ṣe pé gómìn èèyàn àwọn ń bẹ tánàbí sọ fún sallallahu alaihi wasallam tọ́lọ̀ ń sọ fún wa ọ̀nà bíi 3 sí 4 làwọn afá pín sí. àkọ́kọ́ àkọọ́lẹ̀ tí ń bẹ táǹpẹ̀ ní kitabatul azaliyya tó jẹ́ ti ìpìlẹ̀ gẹ́gẹ́. a ní wọn pe al-kitabatu fil lawh al-mahfuz wọn ní àkọọ́lẹ̀ tí ń bẹ níbi lawh mahfuz òun ló wà níbi hadisi kan tábà hadisi wo ni hadisi yẹn abani Sahih Muslim Abdullahi ibn Amr ibn Asi olugbawa radiyallahu ta'ala anhu qala sami'tu Rasulullah sallallahu alaihi wasallam òun gbá nàbí sọ wípé kataba Allahu maqadir al-khalaiq Ọlọ́run bá ti kọ gbogbo àkọsílẹ̀ al-khalaiq gbogbo tí ń jẹ́dà ata ẹ̀fọn àtẹ ìsinsin àtàntà àfojúrí
tó kéré jù nù nǹkan tí ń sẹ̀mí àbí tí ó sẹ̀mí ọlọ́run ti kọ́ àmọ́ gbàdúrà lọ́ba kọ tí January 1st ló kọ́ ni qabla an yakhluqa as-samawati wal ard kó rí pé bóyá sánmọ̀ ọmọ ọbẹ̀ àti ilẹ̀ lè mọ ọbẹ̀ bí 50,000 sana kí nìyẹn 50,000 years 50,000 years ọlọ́run ti kọ́ kàyẹ́lẹ̀ kódà nẹ́bí wọn sọ fún wa pé qala wa arshuhu ala al-ma'i àlẹ́ àràṣẹ ọlọ́ọ̀ba orí omi ló wà ń gbàǹgà ọlọ́run ti kọ́ ìyẹn ní àkọsílẹ̀ ìpìlẹ̀ tí ń bẹ ọlọ́run ti kọ́ kàyẹ́lẹ̀ yẹn lákọ́kọ́ àkọọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí ẹ pé ó tún wà náà ń pè ní al-kitabatu al-umuriyya àkọsílẹ̀ tí ẹ pé ọlọ́run máa ń kọ tí ẹ pé bọ́ọ̀mù èyí ó sì lò sẹ̀mí ayé rẹ̀ òun nù ló ń sọ wípé àwọn àfáàwò sí ń lé ebi tíra àrùbáyàn náà wá wí gbogbo náà ń kà á ibú àmì àdìsá Abdullahi ibn Mas'ud àmọ́ bóòlù ṣe sọ pé inna ahadakum yujma khalquhu fi batni ummi 40 yawman àti màdìsí náà kò sẹ́ni tí ó mọ̀ àmì èyí tí mi fẹ́ lò tí Anas ibn Malik mo fẹ́ lò tábànù Bukhari àti Muslim yẹn náà wà Anas ibn Malik ní pé qala Rasul sallallahu alaihi wasallam waqala Allahu bi rahim malika ọlọ́run ti fi ti abòónú obìnrin màláìkà kan fayaqul yóò mọ̀ sọ aya rabbi nẹ́tìfà yóò mọ̀ pé ọlọ́ọ̀bá àtọ̀ ló ti débẹ̀ yìí o yóò tún béèrè alaqata ó ti dẹ̀yẹ kíkí yóò tún béèrè mọ̀dìgátà ó ti di bá ṣe ran fa idha arada Allahu an yaqdiya khalqaha tọ́lọ̀ máa ti wá fẹ́ sọ di ẹ̀dá qala adhakaru am untha ìgbanúwò béèrè yìí pé nínú oyún ló sì wà ń gbà wọn pé sọkùnrin ni ó jà bóbìnrin aṣàkíyù aw sa'id ṣé olóríire ni ó jẹ ní àbó lórí ibú tá a fi mú ọjọ́ òní pé wọn ò pín kádàrá ń bò láti rí fama ariz anabiya Muhammad sallallahu alaihi ìjọ náà wọn tún wá kọ pé bóò ní arísìkiri ó ṣe jẹ sẹ́ni tí wọ́n máa lé káàkiri ni tí wọ́n máa dàbí bàtà ń da màálù kiri kó tó jẹ kó tó mu kó tó rí fún yàn kó náà tó wá tún rí pé yóò tó fi ṣe nǹkan mi àbẹ̀ntẹ́ pé rọrùn bí tó jókòó sí ni yóò ti wá máa dé bá gbogbo tọ́lọ̀ ń bá kọ fún kì í ṣe January 1st wọn kọ inú ìyá rẹ̀ wọ́n ti kọ yẹn bàmálẹ̀ àjẹ́ sẹ́ni tẹ́mi rí ogun ni àbí tí ó kúrú tá a fi wá kò sí Kùránì kíkà ẹlòmíì ò ti rẹ́ǹtì àwọn afárátàlẹ́ àná wọ́n sùn mẹ́mọ́júmọ́ ni pọ̀lú kàkúkà ẹ̀rẹ́rẹ́rẹ́rẹ́ kí iná ń wí kí má ṣe kàkà Kùránì yóò wá sí àwọn kéèké jọ ni mo ta àǹkà màṣálà lórí irọ́ nípa. fẹ́ sọ Kùránì kalẹ̀. n bẹ́ẹ̀ lè sọ sí wọ́n ni mọ̀lẹ́ká jùlọ ní tọ́sí sọ fánà dé tí wọ́n ni mọ̀lẹ́ká jùlọ ní tọ́sí fánà dé àmà sallallahu alaihi wasallam fàmàlẹ̀ àjẹl àsìkò tí ó lò sẹ́ni rí ogun ni ṣé ń jọ́tán bá bí ní òkú ni àbí òní ti dẹ̀dá tí ó ti padà àbọ̀dún kan ní ó lò tí ó fi kú ni ọdún méjì ní ọdún mẹ́ta ní ọgọ́rùn ọdún ní ó lò tí ó kú ni inú oyún wọn ti kọ January 1st náà. Ànábì ní fa yuktabu dhalika fi batni ummihi wọ́n wàá kọ ìyẹn nínú ìyá rẹ̀ wọ́n ti kọ fa yuktabu dhalika fi batni ummihi inú ìyá rẹ̀ ni ó wà tí wọ́n ti kọ yẹn habadi sinú sọ Bukhari àti Muslim abáfẹ́ lọ́wọ́ Bukhari habadi sí 6,595 káyínú Muslim 2,646 láti bá láti sinú inú ìyá rẹ̀ wọ́n ti kọ ìyẹn ni al-kitabatu al-umuriyya tọ́jú orí ọmọ ẹ̀dá kìtàbà kan tó wá ń bẹ ẹlẹ́ẹ̀kẹta ó ní al-kitabatu al-hawliyya tó jẹ́ tọlọ́dọọdún àwọn máa ń pè ní at-taqdir al-hawliyyu àkọsílẹ̀ tó jẹ́ tọdọọdún bíi tèyí tán mú lọ́jọ́ nínú ẹ̀yà lọ wa kálukú á máa bí àáfà àgbólé wa àáfà àdúgbò wa àáfà alásàlátù wa àáfà kínní kan ni ẹ dákun níbo náà kọ sí pé January 1st wọn kọ tọdọọdún. ọjọ́ tí wọ́n máa ń tún àkọọ́lẹ̀ èèyàn gbéyẹ̀wò. pé January 1st ló bọ́ sí. káfà yẹn kan kó púrúfù ẹ̀ fún àáfà ìrákùn ẹ fún mi bóyá náà Al-Qur'an lẹ́tì bá mọ́ ni o àbí náà àwọn àdìsá Ànábì Muhammad tó là mọ́lẹ̀ báyìí àtúnṣe ìpè irọ́ ń bẹ̀rẹ̀ tó máa kó jọ o
tó là mọ́lẹ̀ báyìí. eléyìí ni ìgbà wo ni máa ń ṣẹlẹ̀ ìgbà tí ń ṣẹlẹ̀ gan àpàtàkì ẹ̀ báyìí náà ibi gbà ní ṣe bá máa jó kiri á máa rìn kiri ni ìjó ìrìn kiri gba wọn mọ̀ sí Lailatul Qadri òun lọ́ba àlekí Allah subhanahu wa ta'ala dínkùyà pé òru Lailatul Qadri ní tọlọ́dọọdún náà òru kéni Lailatul Qadri ní tọlọ́dọọdún ìgbà ní Ànábì Muhammad sallallahu alaihi wasallam máa fi ń ṣe i'tikaf tánà bí ó lọ dúró sínú mọ́ṣáláṣí ní mẹ́wàá gbẹ̀yìn ni ibi gbà bá àmọ́ tí kálukú wọn bá kì í táwọn bá kàkiri ìbá àmọ́ táwọn bá kiri asámúlá là ń kí fáwọn ìyá ń ta asámú tí ẹ pé kò dojú ẹ kò dé bẹ́ẹ̀ fa wádìí kábàtà mi yá sin ìsìn lọlẹ bá ní àìdá kò rí bẹ́ẹ̀ tó lè yàn. lásìkò tí ẹ kọ́ àwọn ẹni rè à ń fi ń wá dáadáa wájú ọba Allah subhanahu wa ta'ala. àwọn àyá Kùránì àwọn agbé wá nípa wípé àwọn òru yìí lọ́lọ́ba máa ń sòpin àwọn nǹkan fi yufarraqu kullu amrin hakim ó wà ń bẹ̀ táàrí ń bẹ̀. àwọn àyá pọ̀ inna a'dadna fi Lailatul Qadr ó wà ń bẹ̀ oríṣiríṣiríṣi tó wá tá a sọ fún wa pé òru yìí gẹ́gẹ́ òun lòru tí ẹ pé wọ́n máa ń yí tọlọ́dọọdún tí ó yí padà níyì tá a lọ kírètì ọjọ́ òní ìgbà ó ṣe Ramadan bẹ̀rẹ̀. lẹ́yìn oṣù kan àti nǹkan kan. oṣù kan àti nǹkan kan àbí ìgbà ńlá lè nà ní mùsùlùmí ìgbà ní tọlọ́dọọdún náà ìgbà ńlẹ ẹ̀ka jáde tá a múra ìjáde kí ní ẹ̀sìn wa ní ká sì gan tá a fi wá. ní ìsìn ẹ̀bà àwọn mi wọ́n ti ń kàgàjọ pátì ọjọ́ tọdún ìkọlẹ̀ ní ijó tààrà ni o. ẹlòmíràn tí wọ́n ti tì mọ́nu lé torí ó ti kú léèyàn ó ti wà ń kólòs ó ti di nǹkan míì ó ti lọ yányán tó ti lọ ó ti gbé ọjà lóra. àbà ẹlòmíì yóò ní ọ̀pá ẹ̀yìn mo lọ mú wọ́n ti tì mọ́nu yàrá. ibi òṣèlú ayé rẹ̀ parí náà. ìyẹn ìpè tán ṣẹ́ fúnra wọn nù náà kárọ̀lọ́ ń bá a lò bá a ṣe ń lò ní màdánwò tá à ń dánwò fúnra wa ni. ẹni tó ná sí jòkó lé tó lóun ò lọ́bì kankan yóò sinmi tọ́dún èkó lẹ́yìn tí ń sọnù. ààrẹ ní pèsè nǹkan kan. ẹlòmíì sì ni ó ti gba fíìmù jọ. àdéhọ́kàn wọn ni o. lónìí ń wo fíìmù fẹ́ kú sinmi lé ní ìsinmi rẹ fíìmù àwọn sọpọ́dún yìí ọmọ wo fíìmù tọ́dún ẹ̀ parí. gẹ́gẹ́ bí kọ́ídà wọn ti gbé kalẹ̀. má dàá máa tẹ̀lé ìranù. ẹ dákun ẹ̀dá lọ wẹ̀sìn èyí ìṣẹ̀sìn o ìranù ni ò kì í ṣẹ̀sìn o. ẹlòmíràn ni àfa sọ̀fẹ́ gbàdúrà ní gbígbàdúrà ṣé okùnfà ẹ̀ẹ́dá àfa sọ mi pé wọ́n gbàdúrà ẹni kó mo wá nù kúrò àbádìí sànẹ́bí tán pé inú okùnfà gbàdúrà ní January 1st jẹ́. wọn ò lè rí. kò lè rí àbí. níbo. pé níbi okùnfà gbàdúrà bàtà mú okùnfà gbàdúrà ọ̀la ni júmọ̀ ní ìsàlùpọ̀jọ́ júmọ̀ àbí àti wà ní júmọ̀ àbáyé ní ìsìlátàlẹ̀. àwọn pálẹ̀ gbàdúrà júmọ̀ àbí kí náà ní ká ṣe ń bẹ́ẹ̀. òru àjọ̀kẹ́ gbàdúrà ni àwọn arìnrìnàjò gbàdúrà ni oríṣiríṣi àwọn àyè bẹ́ẹ̀ tánà bí sọ fún wa só dápọ̀ January 1st ni àáfàá tó bá mọ̀ wọn kódà kó jẹ́ pé sáàbù yóò fi wọn ẹni kó wá wọn kó wá gbé jáde. ìsáàbù ló fẹ́ lù àbí èjì ogbè ní òwò ni àtẹ́lẹwọ́ ní òwò ni ó kọ ìyá àrà tó kọ rẹ̀ nínú lù papọ̀ mọ́ra wọn ni mumi kọ́ọ̀sẹ̀kù ni ó lò ní ẹni wá gbé jáde. ó tún fẹ́ dáràn mọ́ra nù. ó ti dá kalẹ̀ tẹ́lẹ̀ náà ó ti dá kalẹ̀ tẹ́lẹ̀ náà ló fi jẹ́ wípé gbogbo nǹkan yìí ẹ dákun à ń jìnà sẹ́sìn púpọ̀ jù kì í ṣe pé àjíǹdàjà ńlá ṣùgbà onìkan náà ń pẹ̀lẹ́ sí náà àwẹ̀ ń bọ̀ àfẹ́ gbàwẹ̀ àwọn nǹkan kan ń bẹ tá a gbọ́dọ̀ pàtàkì tá a sì gbọ́dọ̀ mójútó eléyìí ní o ní ìpìlẹ̀ ẹ̀sìn ọ̀rọ̀ kádàrá a gbọ́dọ̀ síbi kankan ju bí tọ́lọ́ máa fi sátánà Muhammad sallallahu alaihi wasallam ló fi jẹ́ ká bá lọ wà àdìsí mẹ́nu sahih Abdullahi ibn Umar àwọn tábì méjì kan náà gbà pé àwọn kan jábẹ́ àwọn ní bá sọ̀rọ̀ táwọn ti wáyé wọ́n ní kò sáàkọọ́lẹ̀ wọ́n ní ìsìn bó ṣe wáyé pé pàṣílẹ̀ rẹ́díò pé ọlọ́ọ̀bá ọmọ pa wà ìgbà adé tán ọlọ́run tó mọ̀ pa ẹ̀ wà Abdullahi ọmọ òrìṣà ló fún ẹgbẹ́ ògbà kádàrá gbọ́dọ̀ àbí ó ní tán ní gòdì tán wá ná tó gẹ́gẹ́ bí òkè húdù ẹni tó bá gbọ́ òkè húdù ṣe tó ọlọ́run nígbà tó fi gbà kádàrá gbọ́ ọlọ́run ṣe kí ni kò ní ìgbà tún ìgbà kádàrá gbọ́ bẹ́ẹ̀ làwọn náà lónìí
a gbọ́dọ̀ gba ọjọ́ òní wọ́n yí kádàrá kankan padà kò ní í ṣe pọ̀lú nǹkan kan a kàn fi ka déètì ọjọ́ ayé lásán nìkan sọ ni lọ́dọ̀ àwọn táǹkà islamically àfi ka nǹkan kan àmọ́ yóò rí bẹ́ẹ̀ tó rẹ́ni tá à ń pè láǹfààní ìsìn ẹni tó kù bá kú ìyá tí ó sòpó oṣù yìí náà ni ó mọ̀ ká ibó sùn ojú ọ̀run lé ẹ̀kọ́ ká obìnrin tó fẹ́ kọ́kọ́ tí ó ka oṣù tó bí kan bẹ tí ó àkọ́kọ́ yóò ka oṣù bóyá obìnrin tí ò sí menstruation mọ́ oṣù ojú ọ̀run tí ó ka iná ìdákun kì í mẹ̀ sí oṣù kàlẹ́ndà ni ó kà fà wọn ò mọ́. kì í ṣe 30-31 kì í ṣe náà 29 or 30 ni ó kà ojú ọ̀run sì ni ó kà. àmọ́ bí àìmọ̀kan yìí ló kó bá débi pé kódà wà tá a kò máa dàrú mọ̀ yàn lójú ìjọ mẹ́jọ ní bánu tíra kankan pé ìjọ mẹ́jọ hátà ìwọ̀n mọ́ lè kí ọ̀rẹ́ kọjọ́ mẹ́jọ gan ìjọ méje náà ni bóòlù á ṣe kọjọ́ nìkan ló di wàhálà. àmọ́ ń kò jẹ́ pé àníyàn sẹ́sìn àwọn gbọ́n tá à ń pè láǹfààní ìsìn nǹkan mójútó a máa ti gẹ́ẹ̀jì fìlà tán sì ra aṣọ tó gùn dáadáa àbágbádá àbí kan ni nǹkan lọ kọ́ nílé kí náà ni pé oore bí wọ́n ṣe gbowó lóde kó mọ̀ òde ìyàwó òde fírídọ́ọ̀mù òde afẹ́sílé òde afẹ́sirú àwọn jákujàku báyìí n tó lọ kọ́ nílé kí náà tí ń jáfa yìí lórí náà àfààbò tí ò mọ jìndòjìndò tí wọ́n ń pè ní ìsìlámù gàgà bóyá yẹn sì ń jáfa wa àmọ́ kì í máa ń ṣe láì fi wọn fa ẹ̀mọ́ tí láì fi ti wá ni àwa tá à ń ṣe ìdí àwòrán pé bóyá à ń sọ pé tó ọlọ́run kàákẹ́ni tó gbẹ́sìn yìí àwa náà ti ń kọ́ṣẹ́ tán ṣe àwa gàgà là ń sọ àánú àwa gàgà là ń ṣe kíni là ń sọ àwọn èèyàn nù torí páàrí inú wa náà tó pèdè èyí ń ṣe wòlímà wọ́n ń ṣe wòlímà kò sí yàtọ̀ kankan níbi pọ́n àga wa ń sọ wípé ẹ̀dàgùn ṣé súnà wà lè yí náà tí ò gbẹ́sìn yìí súnà lè yí. ẹja fi gbogbo ẹlẹ gbogbo àjọ ń ṣe súnà náà nù bá jẹ́ pé báyìí náà súnà náà nù ṣé irú ẹni wàá sọ̀rọ̀ pé ẹ má ṣe kẹ́yìn lónìí o ṣé wọ́n tọ́ ṣírò yìí lọ́wọ́ sọ yìí lónìí àbí. bóòlù ti fẹ́ sọ bóòlù sì fẹ́ sọ ló fi jẹ́ wípé ẹja mọ̀ jìnnà sí wà bàjẹ́ inú wà bàjẹ́ lọ́jọ́ òní ta kiri ta wá fi mú ń sẹ̀mí àbí ta sọ́ di àkànṣe àdúrà ẹlòmíì wọn pẹ́ kan tó ló pẹ́ rán fa àyàn wọn rẹ̀ ran kí ni rẹ̀ ran sí tánàbí Muhammad sallallahu alaihi wasallam náà ìta banu sunan Abi Dawud hánàbí Málíkì ló gbà yé pé ànábì dé Mádínà ara Mádínà lọ́jọ́ méjì tó máa fi ń ṣayẹyẹ fọdún ànábì wa sọ fún wa pé Ọlọ́run ti pààrọ̀ fún tó lórí jọjọ́ méjèèjì lọ náà níjọ́ kẹrin yawmal hadiha wa yawmal fitri ọjọ́ ọdún túnú àwẹ̀ àtọjọ́ ọdún léyà mùsùlùmí ò ní jù bá lọ àti fọjọ́ tá a pàṣẹ ọjọ́ ọ̀la yawmul jumu'ah lẹ́yìn rẹ̀ kò sọ́dún kankan mímọ́ kò dìgbà bá sọdún ká tó dunra wá nù àìgbẹ́sìn yé ni ànábì máa ṣe pọ̀ náà sábà rẹ̀ láìsí náwó láìsí nǹkan ọkàn kó yànjú ẹ wá jẹun àmọ́ kí látún wílẹ̀ Yorùbá wọ́n fẹ́ fi aṣọ́gun owó wọn ni. ó fẹ́ lo kádàrá wa. a tún yìí ibi aburú dé ibi àìmọ̀kan sún adé ó wà ní súnà náà láìsí nǹkan kan ọkàn ọlẹ́ kó gbọ́ ọ̀fà ẹjọ́ ẹ wá jẹun tí wọ́n sì jẹun tí wọ́n yóò bá kán ṣé wọ́n ṣe pè fún ọ ni àmọ́ ní wọ́n láti máa rí ẹ̀ ọ́ máa jẹ́ owó tí ó kàn ọ́ máa gbẹ ní ìsìn. ó fẹ́ lórí yín ni ó fẹ́ rí ní owó rẹ̀ nù. kí ló fẹ́ ṣe ọ ní àsìkí kan la lọ ọtí láti jẹ ọ à ń lo àsìkí à ń lò ní ìwò dá nǹkan rẹ láti jẹ à ń lò kí náà ń lò lára rẹ ìwọ ò sí rí nǹkan rẹ lọ tí ò wúlò fún wọn gan. lọ́wọ́ náà ń bọ̀ lò kí náà ń lò ń bẹ̀ dàpọ̀. ló fi jẹ́ kọ́ balẹ̀ kẹlá kó sànù wa kó sì àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa kó má jẹ́ kẹ́sìn dàrú máa lọ́wọ́ kó balẹ̀ kẹlá kó mú adúlọ́ nù ẹ̀sìn rẹ̀. Àmín. Jazakumullahu khairan. Kí Allah subhanahu wa ta'ala kó mọ́ sàì bá wa san yín ní ẹ̀san olóore pẹ̀lú àlàyé olóore bí eléyìí tí ẹ fi sí aláǹfààní ní alẹ́. À ń fi àsìkò yìí a fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n láǹfààní àti wá síbi ìjókòó eléyìí tí ó kọjá ní Yawmul Ahad ọjọ́ Sunday ní Ọ̀fà Summit University so eléyìí tí wọ́n ti bá wa sọ̀rọ̀ nípa bó la ṣe ń tọ́mọ nínú Islam so gbogbo àwọn tí wọ́n lè wá àti àwọn tí àwọn náà tó fẹ́ wá tí wọ́n ò láǹfààní àti wá gbogbo wa náà ni à ń dúpẹ́ lọ́wọ́ wa kí Ọlọ́run kó mọ́ ṣàì gba gbogbo ẹ̀ ní ẹ̀sìn lọ́wọ́ wa kí Ọlọ́run kí ó jágùn lẹ́mìí látàrí dáadáa fún àǹfààní àwọn aráalé wọ́n lè ní ìbéèrè kan àbí kejì láti bi àwọn stars wa ẹ jẹ́ ká pè sí studio line 08141326576 lẹ́ẹ̀kan sí 08141326576 àbí 08051151511 now.
náà èyí tá a sọ fún wa nípa wípé inú ìyá náà ti kọ àkọọ́lẹ̀ kálukú kò sẹ́ni tí ò fẹ́ mà ní dọ́gba tá ń pè láfa. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Àmín àmín. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Àmín. Ọlọ́run ṣàánú wa Àmín. yóò sì mú adó nínú ẹ̀sìn rẹ̀. Ọ̀rọ̀ tí wọ́n ń ṣàlàyé lórí ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹbọ làwọn ń sọ pé ká gbé pèsè síta. Ìpèsè nígbà kan téèyàn bá rí lọ́fà ó mọ̀ pé kí lèyí kò jọjúmọ́ nìṣẹ́ lọ́fà yìí. Tẹ́rí tá a fi ń ṣe abúlé àná pé ọlọ́mọdé ká burú wọlé tíà. Allahumma àmín. Tẹ́bọ bá ti ń lé wọ̀lú kan aburú ń wọ̀lú nù. Àròpá ńlájú ni ojú wa ṣe ń rà ní. Àròpá ń gbajúmọ̀ ní àbùkù sí ní ń bọ̀ nǹkan ìdàgbàsókè. Wa alaikum assalam wa rahmatullahi. Naam. Yàrá inú ìbéèrè yín sà. Yes. Naam. Mo pé bẹ́ẹ̀ bóyá wọn. Mo gbọ́ bèrè ẹni pé ṣé lù wà ní tàbí máa ṣe dékèrè. Bẹ́ẹ̀ni. Kò sílù mẹ́rin ẹ̀sìn Islam. Bàǹdìrí táwọn pé lójú àyè wọn lo dófì ni wọn lójú àyè ànábì ó yàtọ̀ sí bàǹdì gẹ́gẹ́ bí wọn rọ́jà bìí ṣe ṣàlàyé inú tírà rẹ̀. Níta pè ní dófì kì í dún kò ní sáǹdì dúndùn bí àjọ tó tóbi lẹ́kàn gbà gbìgbì òun ni wọ́n lù lójú àyè ànábì Muhammad wọn ò wá lù fún dékèrè. Wọn ò lù fún àti wọn Ọlọ́run. ò lù fún dékèrè bá a ti máa lò ní ìsìn wọn lù níjọ́ ọdún àwọn ọmọ kéékèèké wọn tún máa ń lù níbi ìyàwó àmọ́ jọ́sán níbi ìfẹ́ wọ Mọ̀dínà tán náà lu àdìsí rẹ̀ yín wò lálàáfíà àdìsí yín wò lálàáfíà pa Àwọn kọ̀tọ̀ àwọn akọ̀tà Al-Badr. alùbádìrì àdìsí dọ̀ èéfù mọ̀ òdùn ìkìtọ́ ògbúgbẹ̀ ló bá èyí ò sínú ọ̀rọ̀ àmọ́ fún ìjọ ọdún tán ti rè ìyá ńlá ìṣàmẹ́nu sọ Bukhari àti Muslim tó wà tán ọmọ kéékèèké bíi tiẹ̀ tán jọ ń lù bẹ́ẹ̀ níjọ́ ìgbéyàwó àwọn tó máa ń lù náà àmọ́ fún táwa fẹ́ẹ́ ṣe zikir ìyẹn ò sí mẹ́sì kọba àlekí lákòóso àná kó máa dún mẹ́sì. Jazakumullahu khairan. Ọjọ́ wa ti lọ fún tálẹ̀. À ń bi Allah subhanahu wa ta'ala kó mọ́ ṣàì fún ẹnì kọ̀ọ̀kan wa ní àlékún àgbọ́yé ẹ̀sìn títí di ọjọ́ mẹ́jọ tá tún máa pàdé. À ń dágbére lórí ètò pẹ̀lú gbólóhùn subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.